الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد lórí ọ̀rọ̀ ìmákójọpọ̀ láti bànújẹ́ lórí kúkú tó kúkú àti ìmáwá dáná oúnjẹ ìmákójọpọ̀ dárò òkú nílé òkú al-ijtima'u inda ahlil mayyit wa sani'ati ta'am aw sani'atu ta'am ba'da dafnihi tí a ti ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ látijọ́ yìí ní bí ìjọ alámísì tí ó kọjá òní ní ọjọ́ kejì Sha'ban ọdún 1446 ní alẹ́ ìjọ Yawmul Ahad òní mò ń sọ̀rọ̀ yìí ní àti àárọ̀ ìjọ Al-Khamis tó kọjá ní àwọn ikhwa tí fi ọwọ́ fídíò tí àwọn ikhwa tún ṣe ìtànṣe munaqasha lórí mas'ala pé bídà ni kí àwọn èèyàn máa kójọ kí wọ́n máa dìídì kójọ máa pèsè oúnjẹ fún àwọn àlejò láti lè jẹ nílé olókù. Ìṣesí yìí bóyá a ṣe bá a ṣe ń ṣèyàwó àbí a ṣe bí a ṣe ń ṣèyàwó tí nǹkan méjèèjì bá ti kójọpọ̀ tí nǹkan méjèèjì bá ti jọ wá pọ̀ ìmáàmá kójọ láti jọ jẹun nítorí òkú kúkú irú nǹkan yìí ara nìyáhà ni a ti sọ fún wa nínú ìta àkọ́kọ́ ṣe kọjá nínú àlàyé wípé àníyáhà sí rẹ̀ haram ni so nítorí náà ìdájọ́ nìyáhà náà ni nǹkan méjèèjì yẹn náà ní ìmáà kójọpọ̀ àti ìmáà dáná oúnjẹ kéèyàn dídì ṣe bẹ́ẹ̀ pé haram ni kò lẹ́tọ̀ọ́ àti kà fún wa díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àwọn àìmà nínú àwọn salaf àti àwọn mu'asirun nínú àwọn tó sọ fún wa wípé àwọn nǹkan yìí bídà ni kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Ọlọ́run tí ànábì mú wá sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ní ibi ìbánisọ̀rọ̀ àti ìfọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ tó wáyé láàrin àwọn ọmọ ìyá wa a gbọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn ikhwa tún sọ lórí wípé àwọn ahadith kan ò fẹsẹ̀ múlẹ̀ àwọn kan ló fẹsẹ̀ múlẹ̀ pàtàkì jùlọ hadithu Jarir ibn Abdullah al-Bajali radiyallahu anhu tó jẹ́ umda báàbí tó ṣe pé òun ni gbogbo àwọn àfáà dìrọ̀lẹ́ lórí láti àsìkò àwọn salaf láti sọ pé ìmáà kójọpọ̀ nílé olókù ìmáà màmá dáná ṣàlejò nílé olókù nǹkan tó jẹ́ haram ni nǹkan tó jẹ́ bídà ni ó sì tako ìlànà ànábì àti àwọn sàbí ànábì sallallahu alayhi wa alihi wa sallam wa radiyallahu anhum hadithi Abdullah Jarir ibn Abdullah al-Bajali Yusuf al-Umma onlogba hadith náà wá ونكنا نعد الاجتماع إلى أهل الميت وصنيعة الطعام بعد دفنه من النياحة حديثي tí à ń sọ̀rọ̀ lé lórí tí a gbé ìdájọ́ yìí lé lórí àwọn kan nínú àwọn ọmọ ìyá wa sọ pé hadisi kò fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ yìí gangan kéèyàn sọ pé hadisi yóò fẹsẹ̀ múlẹ̀ òun gangan ò fẹsẹ̀ múlẹ̀ kéèyàn ò sọ pé hadisi kò fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ yìí gangan kò fẹsẹ̀ múlẹ̀ eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ pẹ̀lú gọlọ́n tí a ṣàlàyé lójúpọ̀nà mẹ́rin tí kọ̀ọ̀kan nínú mẹ́rin yìí yóò jù wá ní wípé hadisi kọ̀ọ̀kan nínú ojúpọ̀nà mẹ́rin yìí jù wá ní wípé hadisi tó fẹsẹ̀ múlẹ̀ ni bi'idhnillah à ń padà bọ̀ ń bẹ́ẹ̀ lẹ́yìn hadith Jarir ibn Abdullah al-Bajali wọ́n tún padà ṣe tán sí athar Umar ibn al-Khattab ní ọ̀rọ̀ tó wáyé láàrin òun àti Jarir ibn Abdullah al-Bajali tí al-Imam ibn Abi Shayba tí wọ́n gbà wá nínú musannaf wa
wọ́n tún sọ pé atharu Umar yìí náà tí al-imam ibn Qudama al-Maqdisi àwọn náà mú wá nínú al-Mughni. Àwọn tí wọ́n sọ̀rọ̀ ń jẹ́nà wọ́n sọ pé athari tí Umar láàrin òun àti Umar àti Jarir ibn Abdullah wọ́n tún sọ pé kò fẹsẹ̀ múlẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run a mú ẹ̀rí wá àti àwọn ọ̀rọ̀ àwọn àìmà tó jú wa níwèé pé hadisi sanadu ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ bi isnadin sahih ni. Bákan náà matnu ẹ̀ náà sì wà mustaqim, kò ní problem pàápàá bó ti wulẹ̀ o ma. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a mẹ́nubà lónìí bi'idhnillah òun ni hadithu tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó ti ń sọ fún àwọn sàhábà radiyallahu anhum wípé kí wọ́n kàn pé gbogbo oúnjẹ alayhi salatu wa salam. Ànábì ní isna'u li ali Jafarin at-ta'am fa innahum atahum ma yashghaluhum. Torí wípé Ọlọ́run bá ti mú nǹkan kan wá bá wọn, nǹkan yẹn ò ní jẹ́ kí wọ́n ráàyè máa ṣẹ̀ṣẹ̀ pé gbogbo oúnjẹ fúnra ra wọn. Isna'u lahum ta'ama. Ànábì sallallahu alayhi wa sallam pàṣẹ fún àwọn sàhábà ó ní kí wọ́n ṣètò oúnjẹ fún ìdílé Ja'far. Ní fa innahum qad shugilu bi amri sahibihim. Torí pé ikú ìkan nínú wọn ó ti jẹ́ kí wọ́n má rí ojú ráàyè láti ṣẹ̀ṣẹ̀ máa pèsè oúnjẹ fún ara wọn. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ní hadisi ẹnìkan bẹ́ẹ̀ tó ń jẹ́ Khalid ibn Sarah. Pé Khalid ibn Sarah yìí al-imam ibn al-Qattan al-Fasi rahimahullah wọ́n sọ nínú bayanul wahmi wal iham wípé ẹni yìí majhulul hal ni. فبذلك حكموا على الحديث بالضعف. ọ̀rọ̀ yìí hukmu wọn yìí gangan da'if ni. In tó fẹsẹ̀ múlẹ̀ ní pé hadithu ali Ja'far lórí it'amu ta'am li ahli al-mayyit inda wafati mayyitihim yìí hadithi gangan hadith tó fẹsẹ̀ múlẹ̀ ní bi'idhnillah. A ṣàlàyé in tán sọ lórí ọ̀rọ̀ Khalid ibn Sarah yẹn. A ṣàlàyé Khalid ibn Sarah sadukun hasanul hadith ni. Aqallu daraja hadithu bi isnadi Khalidi, aqallu daraja yìí ni pé hadithun hasanun ni. Pẹ̀lú ògo Ọlọ́run bó ló ṣe wá jẹ́ kí làlàyé ọ̀rọ̀ Ibn al-Qattan al-Fasi. Pẹ̀lú ògo Ọlọ́run à ń bọ̀ ń bẹ́ẹ̀ láti inú ọ̀rọ̀ àwọn àìmà Ibn Hajar àti al-Imam al-Zahabi àtàwọn míì lẹ́yìn wọn bi'idhnillah. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tàbí ìkarùn-ún tí mo rò pé oníbùkátà sí àlàyé tó ní hadithu pé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó lọ síbi janaza. Nígbà tí Ànábì kúrò níbi janaza yìí, ìyapẹ́ ẹnu wá nínú ẹgbà wa tí wọ́n mú wá. Tí ẹ ṣe pé ọ̀rọ̀ yìí kò sí ìyapẹ́ ẹnu kankan bẹ́ẹ̀. Kí ló dé tí ò fi yẹ kó sí ìyapẹ́ ẹnu bẹ́ẹ̀? Bi'idhnillah máa ṣàlàyé nínú mishkatul masabih. Ó wá wípé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n rán ẹnìkan sí so da'i imra'atihi. Ìyẹn ni wípé olùpèpè tó wá pe Ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ ẹni tí ìyàwó ẹni tó kú rán èèyàn wá pe Ànábì sallallahu alayhi wa sallam. Ìtumọ̀ àkọ́kọ́ tọ́rọ̀ yìí ó ní nìyẹn. Ìyàwó ẹni tó kú ó rán èèyàn wá pe Ànábì sallallahu alayhi wa sallam láti wá sí ilé wọn wá jẹun. Ṣùgbọ́n tá a bá wo àwọn masadiru al-hadithiyya gangan, da'i imra'atin ni binakira bighayri al-idafa bẹ́ẹ̀ ṣe wá nìyẹn. Pẹ̀lú ògo Ọlọ́run à ń bọ̀ wá ṣàlàyé kí ló wá dé bó ló ṣe jẹ́ tí wọ́n fi wá ń sọ wípé da'i imra'atihi ni tó fi wá sọ di shubha. Bí ká sọ pé ìyàwó ẹni tó kú ló tún padà wá pé Ànábì wá jẹun nílé olókùú. Bó ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀? Pẹ̀lú ògo Ọlọ́run bá a máa ṣàlàyé hadith yẹn náà. Bákan náà ni hadithu tí wọ́n sọ lórí ikú Umar radiyallahu anhu. Abu Hafs pé Umar radiyallahu anhu kó tó kú ó ṣe wasiya lẹ̀ ètò ń bá kú kí wọ́n dáná oúnjẹ ọjọ́ méje, kan dáná oúnjẹ ọjọ́ mẹ́ta nǹkan kan.
gbogbo àwọn ahadith yìí a máa ṣàlàyé bẹ́ẹ̀ náà ni riwaya Tawus ibn Kaysan wọ́n mú yẹn náà wá nípa wípé àwọn kan wọ́n fẹ́ kí a máa ṣe oúnjẹ fún òkú nítorí àdánwò àti ìbéèrè tí máa ṣẹlẹ̀ láàrin àwọn màláíkà tí wọ́n máa béèrè lọ́wọ́ òkú ńgbà tó bá kú àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá fẹ́ ká máa ṣe oúnjẹ fúnjọ́ mẹ́ta àbí jọ́ méje nǹkan kan. Athar Tawus ibn Kaysan yìí à ń padà bọ̀ ń bí òun náà bi'idhnillah. So ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Umdatul Bab. Umdatul Bab òun ni hadith Jarir ibn Abdullah al-Bajali. Umdatul Bab, umda tí a gbára lé, hadithu tí a gbára lé jùlọ lẹ́rìí láti lè sọ wípé kò lẹ́tọ̀ fún àwọn èèyàn láti lọ kójọ nínú ilé òkú, kàn kójọ, kàn dídí kójọ, kàn wá jẹ́ kó jẹ́ pé àwọn ará ilé òkú ni ó tún máa dáná fún wọn, máa dáná ṣàlejò wẹ̀jẹwẹ̀mu nǹkan kan báyìí. Ara niyaha ni, niyaha sire haram ni Annabi pé alayhi salatu wassalam. Hadith Jarir ibn Abdullah al-Bajali أني كنا نعد الاجتماع إلى أهل الميت وصنيعة الطعام بعد دفنه من النياحة. حديث تفسملني لجبنا ماري رواية وموا رواية هشام بن بشير يوانينو مسند أوانينو سنن الإمام ابن ماجه. رواية هشام بن بشير أوانينو Sunan ibn Majah. Hushaym ibn Bashir ìsírè ìkànnú àwọn àìmà ni, àáfàá àgbà ni, síkọ̀ ni. Kódà hadithu ẹ̀ tó wà nù Sahihul Bukhari ó ju 60 lọ. Ahadithu Hushaym ibn Bashir nínú Sahihul Bukhari ó ju 60 lọ. So kìí ṣẹni tí a máa bu ẹnu àtẹ́, tá a máa wá bu ẹnu àtẹ́lù. Lóòótọ́ sì ni wípé ó ń ṣe tadlis. Ó sì gba hadith yìí wá lọ́wọ́ Ismailu ibn Abi Khalid bil-an'ana walam yusarrih bit-tahdith wala bis-sama' wala bil-ikhbar. So kò ṣe ìgbọ́rọ̀ kalẹ̀ gbòógì wípé mo gbọ́ lẹ́nu Ismailu ibn Abi Khalid, bó ti jẹ́ pé àáfàá rẹ̀ ni. Àáfàá Hushaym ibn Bashir ni Ismail ibn Abi Khalid. ṣùgbọ́n lam yusarrih bit-tahdith wala bis-sama' kò sọ gbòógì pé mo gbọ́ lẹ́nu ẹ̀. A sì máa fà pé àáfàá máa ń ṣe tadlis, kì í sì ṣe tadlisu taswiya gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ọ́díò yẹn. Kaná ikhwa sọ pé tadlisu taswiya ni Hushaym máa ń ṣe. Eléyìí mistake ni. Hushaym máa ń ṣe tadlis lóòótọ́. ìyẹn ló ṣe jẹ́ pé nínú tabaqatul mudallisin tẹ̀ sọ at-tabaqatu thalitha ní Ibn Hajar, òun ló tó Hushaym ibn Bashir sí. Yóò tó bá ti sọ wípé haddathani yóò tó ní hujja, tàbí kó sọ pé akhbarani ó ti tó ní hujja, àbí kó sọ wípé sami'tu ó ti tó ní hujja. Tó bá ṣe wípé tadlisu taswiya ni Hushaym ibn Bashir máa ń ṣe ni, gẹ́gẹ́ bí àwọn afáàṣẹ sọ pé máa ń ṣe tadlis ni, yóò ní bùkátà sí jù bẹ́ẹ̀ lọ. Yóò jẹ́ pé títí dọ́dọ̀ sàábé ni ó ṣe at-tasrihu bit-tahdith. Tàbá sì lọ wo riwayatu ẹ̀ nínú Sahihul Bukhari, hatta níbi tó ti ana gan nínú Sahihul Bukhari. A máa rí ana ń bẹ, bó ti jẹ́ pé nínú Sahihul Bukhari, al-Imamul Bukhari kò sí hadith ẹ̀ kan tí Hushaym tó ti ṣe al-an'ana, ar-riwayatu bil-an'ana, àyàfi kó ṣe pé al-Imamul Bukhari yóò lọ mú mutaba'a wá fún, àbí shahid wá fún hadith yẹn láti fi ṣe takwiya fún riwaya Hushaym ibn Bashir. Yóò lọ mú mutaba'a wá, yóò mutabi'u kan wá fún Hushaym, yẹni ẹnìkan tí wọ́n jọ gba hadith yẹn wá lọ́dọ̀ àáfàá tí Hushaym ti gbọ́ hadith yẹn lẹ́nu ẹ̀. Ìyẹn ó fi wá lọ́kàn balẹ̀ wípé ọmọ kíw ẹ̀ ní lóòótọ́, ó sì gbọ́ hadith yẹn ní ẹnu ẹ̀. Àǹfààní tí tábìù máa ń ṣe fún riwaya mudallis nìyẹn. So Hushaym ibn Bashir kì í ṣe tadlisu taswiya. Tó bá ṣe pé ó máa ń ṣe tadlisu taswiya ni, yóò ní bùkátà sí pé kó ṣe at-tasrihu bit-tahdith ní gbogbo tó bá kọ hadith yẹn títí dọ́dọ̀ sahabi. Kì í sì ṣe bẹ́ẹ̀, wọ́n ì ṣe bẹ́ẹ̀.
so Hushaym ibn Bashir kì í ṣe tadlisu taswiya. Báwo la ṣe wá fẹ́ sọ pé hadith yìí fẹsẹ̀ múlẹ̀ nígbà tó clear sí wa wípé nínú riwaya ibn Majah rahimahullah Hushaym ibn Bashir yìí òótọ́ ni pé gba hadith yẹn wá pẹ̀lú ànàánà. Bó ni hadith yìí ṣe fẹ́ fẹsẹ̀ múlẹ̀? Hadith yìí fẹsẹ̀ múlẹ̀ lójú pọ̀nà mẹ́rin. Àkọ́kọ́ ni wípé Nasrun ibn Bab tabi'un ni fún Hushaym ibn Bashir. Nasrun ibn Bab. Nasrun ibn Babi nígbà tí àwọn ọmọ ya wa ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní matrukul hadith ni ọ̀rọ̀ tí Imam Abu Hatim tó sọ nìyẹn. A rí nínú àwọn àfà tó sọ wípé hadithu Nasrun ibn Bab kò fẹsẹ̀ múlẹ̀. A rí nínú àwọn tó sọ wípé yarmunahu bil kadhib. Àwọn apá kan nínú àwọn àfà wọ́n sọ òkúrọ́ mọ́ Nasrun ibn Bab. Ìtumọ̀ ẹni wípé wọ́n ń sọ wípé a máa parọ́ ní àlámọ̀rí ìgbésí ayé ṣùgbọ́n kì í parọ́ láti sọ wípé kó parọ́ hadithu mọ́ anabi sallallahu alayhi wa sallam. Solo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n Imam Ahmad ibn Hanbal tí àwọn jẹ́ ọmọ kéwú Nasrun ibn Bab wọ́n dẹ̀ gba hadith tó pọ̀ wá nínú musnad wọn látọ̀dọ̀ Nasrun ibn Bab. Hadith tí Imam Ahmad gbà wá lọ́dọ̀ Nasrun ibn Bab nínú musnad Imam Ahmad ojú 20 lọ. Ojú 20 lọ ahadith tí al-Imam Ahmad gbà wá látọ̀dọ̀ Nasrun ibn Bab nítorí pé àwọn gbára lé. Tá a bá padà sínú at-Ta'julul Manfa'a ti Hafiz ibn Hajar rahimahullah, Imam Ahmad sọ pé ma kana bihi ba'sun innama ankaru alayhi haythu haddatha an Ibrahim as-Sa'iq. Innama ankaru alayhi. Ìdí tí gbogbo wọn fi ń sọ pé matrukul hadith in tí wọ́n kórìíra nínú ẹgbà wá Nasrun ibn Bab tó wá fi ń di pé wọ́n ń bo ẹnu àtẹ́lù ó ní nítorí pé ó gba hadith wá láti kan nínú àfá rẹ̀ Ibrahim as-Sa'iq. Ibrahim as-Sa'iq ṣìrè orúkọ rẹ̀ ní Ibrahim ibn Maymun as-Sa'iq al-Marwazi. In tí àwọn àfá ń sọ ní pé kò súnmọ́ kóhun àti Nasrun ibn Bab Abu Sahal al-Marwazi kò súnmọ́ kí wọ́n pàdé tá fi wá gbà pé Nasrun ibn Bab ó gba hadith wá látọ̀dọ̀ Ibrahim ibn Maymun as-Sa'iq. Ẹ̀rọ yìí ló jẹ́ kí àwọn àfáà wa máa bu ẹnu àtẹ́lu hadithu Nasrun ibn Bab wípé ó ṣe lè sọ pé ó gba hadith wá látọ̀dọ̀ Nasrun ibn Bab. Imam Ahmad ibn Hanbal ọmọ wọn Abdullah ó dìídì lọ bá Imam Ahmad ní ó ní qultu li abi sami'tu aba Khaythama yaqul Nasrun ibn Bab kadhab. Mo gbọ́ tí Abu Khaythama tó ń sọ pé Nasrun ibn Bab pé òpùrọ́ ni. Ṣé mo pa sọ pé wọ́n sọ̀kò rọ́mọ wọ́n lẹ òkú rọ́mọ pé muttahamun bil kadhib ni. Ìyẹn ni wọ́n fi ń sọ pé matrukul hadith ni. Abdullah ibn Ahmad ibn Hanbal lọ bá bàbá ẹ̀ tó jẹ́ ọmọ kéwú Nasrun ibn Bab. Abu Khaythama ń sọ wípé Nasrun ibn Bab kadhab faqala astaghfirullah. Imam Ahmad ibn Hanbal rahimahullah ó ní astaghfirullah mo wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Kadhab òkúrọ́ kẹ̀. Innama abu alayhi annahu haddatha an Ibrahim as-Sa'iq. Nǹkan tí mo mọ̀ ní wípé ìdí tí wọ́n ṣe ń kórìíra ẹgbà wá ẹ̀ ò ní wípé ó ń gba hadith lẹ́nu Ibrahim ibn Maymun as-Sa'iq. In tí wọ́n kórìíra lọ́dọ̀ àfáà yìí ni tí wọ́n fi ń sọ pé ṣé kìí ṣe pé irọ́ ni àfáà pa. Wa Ibrahim as-Sa'iq min ahli baladihi. Ibrahim ibn as-Sa'iq sèré ará ìlú kan náà ni òun àti Nasrun ibn Bab. Tá a bá gbàgbé a ní Nasrun ibn Bab Abu Sahlin al-Marwazi, bẹ́ẹ̀ náà ni Ibrahim as-Sa'iq al-Marwazi làwọn méjèèjì. Ìlú Marwa ni àwọn méjèèjì ni wọ́n ti jọ wá. So kò sí ní tó sọ wípé Imam Ahmad rahimahullah ó ní wa Ibrahim as-Sa'iq min ahli baladihi fala yunkaru an yakuna sami'a minhu.
إبراهيم الصائغ من أهل بلده فلا ينكر أن يكون سمع منه. ìlú kan náà ni Nasrun ibn Bab àti Ibrahim as-Sa'ig ni wọ́n ti wá. ọjọ́ orí sì súnmọ́ra wọn. ó ṣeé ṣe kó ṣe pé wọ́n pàdé torí pé ọmọ ìlú kan náà kúkú ni àwọn méjèèjì. àáfàá àgbà sì ni àwọn méjèèjì. a lè torí ẹ̀ sọ wípé Nasrun ibn Bab òpùrọ́ ni. ọ̀rọ̀ yìí ni Imam Ahmad ni wọ́n fi defend àáfàá wọn. ẹ rí i pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú astagfirullah kazab. òkùrọ́ kẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. ìyẹn ni Imam Ahmad ibn Hanbal náà fi padà sọ wípé ma kana bihi ba'sun. So akọlù hukum ala Nasrin ibn Bab oníkásọ pé sadukun ni hasanul hadith in lam nusahih lahu ar-riwayat. tá a bá sọ pé riwaya rẹ̀ yóò sahiha in tó kéré jù ní ká sọ wípé hasanul hadith ni. so tá a bá fi eléyìí ṣe shahid fún riwaya Hushaym ibn Bashir tó jẹ́ riwaya mudallis tó dẹ̀ wá pẹ̀lú ana ó tó fún un ní shahid láti lè ṣe takwiyya hadith yẹn kí n jìbáàrò lè bá riwaya Jarir ibn Abdullah ìyẹn ni pé kí ó lè kún un lọ́wọ́ láti jẹ́ ká mọ̀ wípé Hushaym ibn Bashir ó gbọ́ ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ Ismail ibn Abi Khalid nítorí wípé Nasr ibn Bab ọ̀dọ̀ Ismail ibn Abi Khalid ló náà ti gbà wá. eléyìí jẹ́ tábíù àkọ́kọ́. ìgbà tá a fà ń sọ wọ́n ní Hushaym ibn Bashir àti Nasr ibn Bab àwọn méjèèjì nìkan ni wọ́n gbà wá. tábíù ẹlẹ́ẹ̀kejì tún wà. eléyìí ni Abbad ibn al-Awam. ẹ̀rí eléyìí ẹ̀ tí ì rí ẹ lọ wá, ṣùgbọ́n mo lè sọ ibi tó wà. ó wà nínú al-Musnad al-Musannaf al-Mu'allal tí àwọn àfá tí wọ́n kójọ lórí tírà ahadith. tá a bá lọ wo volume 7 pẹ̀lú ìgbà ọlọ́ọ̀bá page 93 a rí ọ̀rọ̀ lórí riwaya Abbad ibn al-Awam. Abbad ibn al-Awam mu'asir Hushaym ni. wọ́n jọ lùgbà ni, wọ́n jọ gbélù ni. Imam Ahmad bó ṣe ń kéwú lọ́dọ̀ Hushaym náà ló ń kéwú lọ́dọ̀ Abbad ibn al-Awam. Abbad ibn al-Awam gan-an máa sọ pé Hushaym ibn Bashir ó ṣe mistake níbí, ó ṣe mistake níbí nínú ẹgbàá wa rẹ̀, ó ṣe mistake níbí. àwọn méjèèjì sì jẹ́ àfáà fún Imam Ahmad ibn Hanbal. so Abbad ibn al-Awam thikotun lòun ni, kò sí khilaf lórí wípé thikọ lòun. òun náà jẹ́ tabi'un fún Hushaym ibn Bashir láti gba hadith yẹn wá látọ̀dọ̀ Ismail ibn Abi Khalid. so àwọn mẹ́ta láti rí ní ìsìn. àkọ́kọ́ ni Nasrun ibn Bab, èkejì ni Hushaym ibn Bashir, ìkẹta ni kí ni Abbad ibn al-Awam. tó bá ṣe pé àrírí wáyà Abbad ibn al-Awam látọ̀dọ̀ Ismail tó jẹ́ àfa Hushaym, riwaya Nasrun ibn Bab nìkan, torí wípé a ti clear rẹ̀ wípé kò ní in tí wọ́n sọ kò mọ̀ pé ó parọ́, pé matrukul hadith tihamu bil kadhib yẹn kì í ṣe nǹkan tó jẹ́ òótọ́. al-Imam Ahmad ibn Hanbal ó ti ṣe nafiu nǹkan yẹn pé àfáà yẹn ò ṣe nǹkan kan o. innama rahimahullah abu alayhi annahu haddatha an Ibrahima as-Sa'ighi wa Ibrahim as-Sa'ig min ahli baladihi fala yunkar an yakuna sami'a minhu. so riwaya Nasr ibn Bab tí wọ́n bu ẹnu àtẹ́lù yẹn, riwaya tó ṣe é gbà láti fi kún riwaya Hushaym lọ́wọ́ ni. bákan náà àtúnwá lọ mú mi wá òní riwaya Abbad, ẹgbà wá Abbad ibn al-Awam, òun ò lẹ́jọ́ nú tiẹ̀. a rí i pé ìkọ̀ọ̀kan nú àwọn ọ̀rọ̀ yìí ó kún hadith yẹn lọ́wọ́ láti fi lè sọ pé hadith tó fẹsẹ̀ múlẹ̀ yẹn. ìyẹn làwọn sálàf àwọn oní hadith ní ṣáájú tán fi ń sọ pé hadith yìí hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni. ara àwọn ẹni tó sọ bẹ́ẹ̀ ní ṣáájú òní al-Imam al-Busayri rahimahullah, wọ́n ní hadithun sahih ni. eléyìí ni ojúpọ̀nà kẹta láti fi lè fi múlẹ̀ wípé hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni. ojúpọ̀nà àkọ́kọ́ ni riwaya Nasr ibn Bab yẹn, riwaya tó lè kún riwaya Hushaym lọ́wọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ni wípé riwaya Abbad ibn al-Awam òun ò ní ẹjọ́ nú tiẹ̀, òun náà lè kún riwaya Hushaym ibn Bashir, ó lè kún lọ́wọ́. ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni tasihatu
المحدثين السابقين بالإمام البوصيري رحمه الله، بالإمام الشوكاني رحمه الله، بملا مولا اليقاري، شيخ إسماعيل الأنصاري، حتى الحافظ العراقي. gbogbo àwọn àfáà yìí gbogbo wọn ni wọ́n sọ pé hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni. al-imam muhammad ibn adam al-ethiopi nínú sharhu wọn lórí sunan tirmidhi tuhfatu talib al-ahwadhi, àwọn náà sọ pé hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni. hadith jarir ibn abdullah al-bajali, àwọn àfáà tó sahhaha hadith wọ́n pọ̀ jàmbúrata. ara wọn ni sheikh abdulsalam ibn taymiyyah tó jẹ́ bàbá sheikhul islam ibn taymiyyah tá a máa ń pè ní al-majid ibn taymiyyah, àwọn náà sọ pé hadithu jarir ibn abdullah al-bajali tí jarir ibn abdullah al-bajali sọ fún wa pé kunna na'uddu al-ijtima'a ila ahli al-mayyiti wa sani'ata at-ta'ami ba'da dafnihi mina niyaha. hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni. ọ̀rọ̀ tí wọ́n sọ lórí nasr ibn bab àti hushaim yẹn ńlá ti ṣàlàyé. hushaim naam ó máa ń ṣe tadlis, ṣùgbọ́n riwaya nasr ibn bab yóò kún lọ́wọ́. bákan náà ni riwaya abbad ibn al-awam yóò kún lọ́wọ́. tí kọ̀ọ̀kan tó wá ṣe pé kan la rí nínú méjèèjì ó tó láti sọ pé hadisi ó kéré pátápátá hadithun hasanun ni, hasanun li ghairi yurtaju bihi wa yustadallu bihi. tó bá wá ṣe pé riwaya abbad ibn al-awam òun la lónìí, òun gangan lásán hasanun li dhatihi ni. so tá a bá fi hasanun li dhatihi abbad ibn al-awam tá a fi kún hasanun li ghairihi hushaim ibn bashir, يرتقي الحديث إلى درجة الصحيح. هذا والله أعلم لوري حديث جرير بن عبد الله البجلي. حديث ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mẹ́nu bà tí mo sáré fẹ́ wò ní حديث عمر بن الخطاب رضي الله عنه أمير المؤمنين. wọ́n ní athari pé kò sahih. wọ́n ní athar Umar wípé níjọ́ kan Umar ibn al-Khattab qadima jarirun ala Umar. جرير بن عبد الله البجلي وباع عمر بن الخطاب فقال هل يناح كبلكم على الميت. عمر وعنبي رضي الله عنه جرير بن عبد الله البجلي بلدوتي نبتين توا هل يناح على الميت شيئا وين سكون بردالي ما صعوان رتيودا نباتوكو باكو قال لا. جرير سكوا وين يوكين شبهو. عمر رضي الله عنه وابيليرك فهل تجتمع النساء عندكم على الميت ويطعم الطعام. شيئا وبني تجتمع النساء عندكم شيئا وبني من كو جوك بلدوين على الميت انgbà tí òkú bá kú tán táwọn èèyàn wá kó jọ tí wọ́n máa dáná oúnjẹ, ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ yín. Jarir ibn Abdullah al-Bajali sọ pé naam. Umar wá dá lóhùn pé tilka niyaha, èyí tí wọ́n ń ṣe níyàhà ni. ìkan náà ọmọ ìyá tó sọ̀rọ̀ nínú program tí wọ́n ṣe ní ibi tí wọ́n ti ṣe yẹn, ó ní hadithi náà ò fẹsẹ̀ múlẹ̀, bọ̀tí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé hadithun tó sahih ni. al-imam abubakar ibn abi shayba wọ́n gbà wá nínú tírà wọn al-musannaf, wọ́n sì sọ pé an Waki' ibn al-Jarrah tó jẹ́ sheikh imam ahmad ibn hanbal, òun ni sheikh abubakar ibn abi shayba nínú hadithi. wọ́n yìí sì ṣe mudallis, wọ́n sì gba hadith wa lọ́dọ̀ malikun ibn migwal thiqatun ni, àfa àgbà ni, àwọn àfa sì máa ń gbára lé hadith ẹ̀. bẹ́ẹ̀ náà ni Talha ibn Musarrif, òun ni ẹlẹ́ẹ̀kẹta tó gbọ́ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Jarir ibn Abdullah al-Bajali. isnadu nazifun jiddan, isnadu silsilatul a'imma ni, isnadu tó fẹsẹ̀ múlẹ̀ ni. nǹkan tí ó bá ṣe isnadu yìí á fẹ́ gbọ́ lẹ́nu àwọn ọmọ ìyá yìí, but àwọn afá rahimahumullah bíi Hafiz al-Iraqi wọ́n sọ pé hadith Umar àti Jarir ibn Abdullah al-Bajali hadithun tó fẹsẹ̀ múlẹ̀ ni. nínú sharhu wọn lórí sunan tirmidhi al-Hafiz al-Iraqi wọ́n mú wa naqalahu anhu sheikh al-Ethiopi wa aqarrahu. sheikh Muhammad ibn Adam al-Ethiopi àwọn náà gba ọ̀rọ̀ yẹn wá, wọ́n dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ pé atharu Umar ibn al-Khattabi atharun sahihun ni la ghubara fihi. eléyìí jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ló fẹ́ ṣe jù nínú gbogbo ẹ̀, òun ni hadithu Ja'far tí anabi sallallahu alayhi wa sallam
tó ti pàṣẹ fún àwọn sàhábà radiyallahu anhum tó ń sọ fún wọn wípé kí wọ́n ṣe oúnjẹ fún àwọn ìdílé Ja'far nítorí wípé Ọlọ́run bá ti mú nǹkan wá bá wọn ó ní isna'u lahum ta'aman fa innahum qad shugilu bi amri sahibihim ẹ lọ ṣe oúnjẹ fún wọn o wọ́n ti di ẹni tí ò ní ráàyè nítorí in tó ṣẹlẹ̀ sí ọmọ ìyá wọn o kò ní jẹ́ kí wọ́n ráàyè sọ wípé àwọn ó tún máa dáná mọ́ hadithi ó ní umda gbogbo àwọn afáà súnà pátá tí wọ́n bá ń sọ wípé in tó yẹ ká ṣe fókù ni wípé tókù bá kú in tó yẹ ká ṣe fún ìdílé tí òkú ti kú ó ní pé ká dáná lọ fún wọn súnà ni bóun ló ṣe jẹ́ súnà hadithu ali Ja'far yìí òun ló sọ di súnà hadith yìí sì rè máa fẹ́ fi èsìn sí nǹkan tí wọ́n sọ nípa hadith yẹn láti ojúpọ̀nà mẹ́ta ojúpọ̀nà àkọ́kọ́ ó ní pé Khalid ibn Sarah wọ́n lọ mú ọ̀rọ̀ al-imam ibn al-Qattan al-Fasi wá nínú bayanul wahm wal iham láti lè sọ wípé àáfàá yìí majhulul hal ni so tó bá ti jẹ́ pé majhulul hal ni a lè gba hadith wọ́n sì ra mẹ́nu kó ń bẹ̀ bẹ́ẹ̀ náà nínú nǹkan tí àwọn àfáà ti dààmú lé lórí majhulul hal ó sì tán bẹ́ẹ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ìmọ̀ hadith kì í ṣe pé èyàn ó kàn mú hadith isnadu kan yóò sì sọ̀rọ̀ ẹ̀pẹ́ yóò sì mẹ́nu kó ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní majhul ẹnìkan ó sì ti tán bẹ́ẹ̀ náà gbogbo ọ̀rọ̀ táwọn àfáà ti wá ń sọ níbi tashihat wọn lórí hadith yìí ńkọ́ àbá àwo tí a sì ni àwọn àfáà tó sahhaha hadith yìí wọ́n pọ̀ jamburata nínú súnánù Tirmidhi tó wà gangan hasanun sahihun ní ìmáàmù Tirmidhi pé níbo ni al-ìmáàmù Tirmidhi ń wò tí Khalid ibn Sarah wà ń bẹ̀ tó jẹ́ majhulul hal tó sì hasana hadith wẹ̀ níbo làwọn ìmọ̀ wò so kéèyàn kàn wo ọ̀rọ̀ kó kàn sọ pé àwọn ní majhul wà ń bẹ̀ kó sì kọjá kó ń bẹ̀ kò dáa ní irú ọ̀rọ̀ yìí ó yẹ ká wò síwájú díẹ̀ sí so nítorí náà ojúpọ̀nà mẹ́ta ó ní màá ti fún ọ̀rọ̀ yìí lésìn ojúpọ̀nà àkọ́kọ́ ni pé Khalid ibn Sarah tí wọ́n sọ pé majhul ni kì í ṣe majhul Khalid ibn Sarah sadukun hasanul hadith ni eléyìí ni hadha alladhi intaha alayhi al-Hafiz ibn Hajar fi taqrib tábàlò taqrib at-tahdhib Hafiz ibn Hajar wọ́n ní Khalid ibn Sarah kí ni wọ́n pè saduk ìtumọ̀ saduk ni pé hadith ẹ̀ hasan ni so tá a bá sọ̀rọ̀ kankan mọ́ tá a bá dúró ń bí hadith yóò jẹ́ hadithun hasanun tòró nìkan làwọn èèyàn ń sọ̀rọ̀ ń pẹ́ gbogbo àwọn rìjálù isnadu yòókù fẹ́kọ́ọ̀tù ni wọn kò sẹ́jọ́ kankan lórí wọn Khalid yìí náà ni tó jẹ́ bàbá Ja'far so Ja'far ibn Khalid ló gbà wá an abiyihi abu tiẹ̀ wá jẹ́ Khalid ibn Sarah so Khalid ibn Sarah yìí tó fẹsẹ̀ múlẹ̀ ó ní wípé kì í ṣe majhulul hal bí al-imam ibn al-Qattan al-Fasi bó ṣe sọ nínú lóòótọ́ nínú bayanul wahm wal iham but kí a tó sún síwájú màá fẹ́ dáhùn lórí ọ̀rọ̀ Khalid àti ọ̀rọ̀ al-imam ibn al-Qattan al-Fasi lọ́nà mẹ́ta nínú nǹkan tí àwọn àfáà sọ lórí ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ni wípé ibn al-Qattan al-Fasi àwọn àfáà máa ń bẹnu àtẹ́ lù wọ́n ní urifa al-imamu ibn al-Qattan bitawassu'ihi fi tajhil ar-ruwati khususan fi kitabihi bayanul wahm wal iham urifa al-imamu ibn al-Qattan bitawassu'ihi في تجهيل الرواة خصوصا في كتابه بيان الوهم والإيهام àwọn àfáà ní al-imam ibn al-Qattan al-Fasi àwọn àfáà ti máàmá tawassu'uhu fi tajhil ar-ruwat ìmọ̀ fẹ́jú ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ dáírà ìmọ̀ pé
àwọn èèyàn ní majhul rọ́wí kan táwọn ò bá ti mọ nǹkan kan nípa majhul ni rọ́wí kan tí wọ́n bá ti rí nǹkan kan majhul ni wọn ò ní sọ pé la a'rifuhu wọn ó sọ pé la yu'raf ìyàtọ̀ sí wà láàrin méjèèjì wọn ó sì rọ̀ mọ́ ẹ pẹ̀lú jahala wọn ni àwọn afá ò mọ̀ ẹ sọ pé ẹ̀yin ò mọ̀ tẹ́yin ò bá mọ̀ ẹlòmíì mọ̀ so àwọn afá ni yatawassa'u fi tajhili ruwat khususan fi kitabihi bayanul wahm wal iham àwọn tó sọ̀rọ̀ yìí àwọn hafiz méjì ni àgbà nínú ìmọ̀ hadith àkọ́kọ́ wọn ni al-imam az-zahabi wọ́n sọ̀rọ̀ yìí tó pọ̀ láàyè oríṣiríṣi bí ẹ̀ márùn-ún abẹ́ mẹ́fà nínú tírà àwọn mizanul i'tidal ara àwọn tó sọ bẹ́ẹ̀ náà ni al-hafiz ibn hajar kódà al-hafiz ibn hajar tún sọ débi wípé ibn al-qattan al-fasi a máa pe arruwatu al-mashhurun al-muwaththaqun yóò tún rọ̀ mọ́ wọn pẹ̀lú jahala tábàlọ́wọ́ tarjama muhammad tábàlọ́wọ́ tarjama nínú tahdhib at-tahdhib al-imam ibn hajar rahimahullah nígbà tá ń sọ̀rọ̀ nípa muhammad ibn nujayh as-sindi muhammad ibn nujayh as-sindi wọ́n ní ẹni yìí al-imam abu ya'la al-musili wọ́n pè ní thiqatun al-imam abu hatim wọ́n ní mahalluhu as-sidq àwọn àfáà míì náà wasaqo àfáà yìí wa dhakarahu ibn hibban fi kitabihi as-thiqat nígbà tí al-imam ibn al-qattan al-fasi tí ó dá sí ibn hajar ní kultu addahu abul hussein ibn al-qattan fi man la yu'raf ẹni tí wọ́n àwọn àfáà ní ṣáájú ti pè ní síkọ̀ àfáà ibn al-qattan al-fasi mu'asir imam az-zahabi láàrin òun àti abu ya'la al-musili bí ọdún 300-400 years ló wà láàrin wọn síbẹ̀síbẹ̀ ńgbà tó òun dé ó sọ pé ẹni yìí la yu'raf àwọn àfáà ti wà sákọ̀ ẹ̀ ti pẹ́ tó tóun bá ti mọ rọ́wí kò mọ rọ́wí ẹ̀ nìyẹn irú rọ́wí yìí ní ìsìn muhammad ibn nujayh yìí as-sindi imam ibn hibban ó zakarahu fi thiqat àwọn àfáà míì náà wà sákọ̀ ẹ̀ ìgbà tó òun dé ó ní ibn hajar wa ń sọ fún wa wípé addahu abul hussein ibn al-qattan fi man la yu'raf abul hussein ibn al-qattan ó ka àfáà yìí mọ́ ẹni tí a mọ̀ háàlù ẹ̀ àfáà ibn hajar ni wa dhalika kusurun minhu nǹkan yìí àṣẹ ètò ni ó látọ̀dọ̀ ibn al-qattan al-fasi ó ní fala taghtarra bihi mọ́gbà tàn jẹ́ pẹ̀lú irú ọ̀rọ̀ tí ibn al-qattan tó sọ yẹn wa qad akthara min wasfi jama'atin min al-mashhurin bidhalik qad akthara من وصف جماعة من المشهورين بذلك ابن القطان رحمه الله ó pọ̀ nínú ìmọ̀ ròyìn àwọn àfáà tí gbogbo èèyàn mọ̀ lágbájá síkọ̀ ni tó wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ yóò sọ pé kí ni majhul tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ yóò sọ pé kí ni majhul yẹn làwọn àfáà fi sọ pé ابن القطان عرف بتوسعه في تجهيل الرواة خصوصا في كتابه بيان الوهم والإيهام حديث تاسين سايتان لو سكيا خالد ibn Sara majhul irú ẹ̀ náà ni so irú ọ̀rọ̀ tí ibn Hajar kódà síkọ̀ gan máa pé síkọ̀ táwọn àfáà àti wàsákọ̀ yóò pè ní kíni o majhul irú ẹ̀ tó tún máa ń ṣe báyìí ní ibn Hazmi àwọn méjèèjì láwọn àfáà bu ẹnu àtẹ́lù ikú lẹ́tọ̀ kan máa ṣerú ẹ̀ bí adna sabab jahalu ruwat bí adna sabab jahalu ruwat hatta sikot ja'aluhum fi jumlati al-majhulin irú àwọn ṣe sí báyìí kò lẹ́tọ̀ al-imamu zahabi gẹ́gẹ́ bá ṣe sọ àwọn náà sọ̀rọ̀ yìí wọ́n ní fa inna ibn al-qattan yatakallamu fi kulli ma lam yakul fihi imamun asara dhaka ar-rajul wọ́n ní al-imam ibn al-qattan yatakallamu fi kulli man lam yakul fihi imamun asara dhaka ar-rajul tí wọn ò bá ti rí pé nínú àwọn àìmà tí wọ́n bá àáfàá tó gba hadith yẹn wá nínú àwọn àáfàá tó bá lò gbà kó wá jáde sọ pé síkọ̀ ni o aw akhadha amman a'sarahu tàbí ẹnìkan tí ò bá wọn lò gbà tó gbọ́rọ̀ lẹ́nu ìkan nínú àwọn àìmà tó bá lò gbà kó wá sọ pé síkọ̀ ni tí ò bá ti rí bẹ́ẹ̀ báyìí
yóò wọ́n ẹni yẹn ni yóò da ọ̀rọ̀ ẹni wípé majhul yẹn náà fi ń sọ pé ó rí fàbítà wọ̀sọ́ èyí fi tajhili ruwat irú ẹ̀ náà ni wọ́n ṣe tí wọ́n fi ń sọ wípé Khalid ibn Sara pé majhul ni ìbéèrè táwa béèrè pé kí ni hálù Khalid ibn Sara hálù Khalid ibn Sara ó ní al-Hafiz ibn Hajar ni wọ́n ti sọ fún wa yẹn Khalid ibn Sara ngbàtí al-Imam Jamaluddin al-Mizzi tí wọ́n sọ̀rọ̀ wọn nínú Tahdhibul Kamal wọ́n sọ fún wa wípé Khalid ibn Sara wọ́n sọ kọ wọn fún wa wọ́n sọ kọ bàbá wọn al-Makki wọ́n sọ kọ gbogbo àwọn àfá wọn ara àwọn ẹni tí wọ́n gba hadith lọ́wọ́ wọn wọ́n sọ fún wa Abdullahi ibn Jafar ibn Abi Talib àti Abdullahi ibn Umar àwọn àfá Khalid ibn Sara àwọn àfá Khalid ibn Sara Abdullahi ibn Umar àti Abdullahi ibn Jafar ibn Abi Talib al-Imam al-Mizzi ló sọ bẹ́ẹ̀ nínú Tahdhibul Kamal àwọn tí wọ́n wá gba kéwú lọ́wọ́ wọn ibnuhu Ja'far ibn Khalid ibn Sara àti Ata ibn Abi Rabah àwọn àfá àgbà méjì à ń padà bọ̀ ń bẹ́ẹ̀ hal tanfa'uhu riwayatu thiqati anhu à ń bọ̀ ń bẹ́ẹ̀ tó Khalid ibn Sara yìí Ibn al-Qattan kò rẹ́ni kankan tó sọ wípé thiqa ni làwọn fi pè ní majhul ṣàwárẹ̀ tó sọ wípé thiqa ni ìntaàrí ni tó súnmọ́ kan sọ pé thiqa ni ìntaàrí ni tó súnmọ́ bẹ́ẹ̀ kí ni nǹkan náà ò ní ja'alu tí al-Imam Ibn Hibban zakarahu fi kitabihi as-thiqat kí wàá ní àǹfààní tí a fẹ́ mú nínú yẹn ká sọ pé Ibn Hibban zakarahu fi kitabihi as-thiqat ṣáàmọ̀ pé tí Ibn Hibban bá dákọ̀ yẹn nínú tírà rẹ̀ as-thiqat ó yàtọ̀ sí kó sọ kó dákọ̀ ẹni yẹn nínú tírà thiqat kó wá sọ pé thiqat ni ọ̀tọ̀ ní méjèèjì nígbà tó ń sọ̀rọ̀ Khalid ibn Sara faqat zakarahu fil kitab ni al-Imam Ibn Abdul Hadi nínú as-Sarimul al-Munki àwọn sọ pé wa yanbaghi an yuntabaha li hadha ó ṣe pàtàkì pé ká mójútó àlámọ̀rí kan o kí ni nǹkan náà wa yu'raf ká sì lọ́ọ́ mọ̀ o anna tawfiqa ibn Hibban li rajuli bimujarradi dhikrihi fi hadha al-kitab min adna darajati tawfiq ó dáa ká lọ́ọ́ mọ̀ wípé kí ni o tawfiqu ibn Hibban kí ibn Hibban fi ẹnìkan kó pe ẹnìkan ní thiqa ọ̀nà wo ló ṣe pè ní thiqa bí mujarradi zikrihi fi hadha al-kitab pẹ̀lú kó kàn dáàkọ ẹ̀ nínú tírà rẹ̀ as-thiqat min adna darajati tawthiq so nínú ààyè tó kéré jù ni nínú level tó wálẹ̀ jù ni nínú ká sọ pé èèyàn jẹ́ thiqa in tó tẹ́lẹ̀ túmọ̀ sí ni pé huwa ila sidki akrabu minhu ila da'f yẹn ni wípé eléyìí ó máa jẹ́ ká ṣe ihsanu dhann yuqawwi janib yóò máa kọ̀wá janibu ihsanu dhanni wa yóò máa kọ̀wá janibu qabulu wa fún riwayatu Khalid ibn Sara ju pé kó máa tì wá síbi pé kápá hadith ẹ̀ kápá ti lọ so nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe Khalid ibn Sara láǹfààní tí Ibn Hajar fi pè ní Saduq àkọ́kọ́ ẹ̀ ni wípé kò sí jarhu fún látọ̀dọ̀ afá kankan naam kò dẹ̀ sẹ́ni kankan tó sọ wípé thiqa ni àyàfi Ibn Hibban tó sọrúkọ rẹ̀ nínú tírà rẹ̀ as-thiqat kí Ibn Hibban sì dáko èèyàn nínú tírà rẹ̀ as-thiqat àwọn afá ní min adna darajati tawthiq ó wà nínú ètò kéré jù nínú level ká sọ pé thiqa lèèyàn in tó túmọ̀ sí náà ni wípé bá a pè ní thiqa a pè ní kíni o Saduq hasanul hadith ilé jẹ́ nǹkan àkọ́kọ́ ọ̀rọ̀ ìdájọ́ ahadithu al-Imam Ibn Hibban tawthiq Ibn Hibban nínú ìgbà tí ó bá kàn dákọ rawi nínú tírà rẹ̀ as-thiqat ìkànnù àwọn àfáà wa àgbà Sheikh Muhammad ibn Umar ibn Salim Bazmul wọ́n ṣe odidi tírà kan lórí ọ̀rọ̀ Qa'idatu Ibn Hibban fi
التعديل في كتابه الثقات قاعدة ابن حبان في التعديل في كتابه الثقات إن كانت عوانا بعد الصو وإن كانت ابن عبد الهادي ناصو نينو الصارم المنكي وبكني أن توثيق ابن حبان للرجال بمجرد ذكره في كتابه الثقات من أدنى درجات التوثيق انتو كيرجو ní level ká sọ pé síkọ̀ lèèyàn ní tá a bá sì ti pè ní síkọ̀ انتó kéré jù ní pé ká sọ pé kí ni o sọdúkùn hasanul hadith ni eléyìí jẹ́ ojúpọ̀nà àkọ́kọ́ tá a fi ń sọ pé ọ̀rọ̀ ibn hajar wípé sọdúk hasanul hadith ni khalid ibn sara ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ni àti pé tajhilu ibn al-qattan nínú bayanul wam wal iham ara tawassu'uhu fi tajhili arruwat ni kò lẹ́tọ̀ ọ̀rọ̀ tó lẹ́ni àti gbọ́ àlàyé tí ibn hajar àti imam zahabi ẹnu àléébù tí wọ́n bù lu ibn al-qattan lórí ọ̀rọ̀ yẹn kí wá ní haalu khalid ibn sara haalu àkọ́kọ́ òní pé kíni ká sọ pé kíni sadukun hasanul hadith bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ dhakarahu ibn hibban fi kitabihi as-siqat walam najid man jarahahu aw wasaqahu qabla dhalik lakin bimujarradi dhikrihi fi kitabihi as-siqat فهو إلى التوثيق أقرب والله أعلم إليه جواني ويكون تو سما جن كويكا سويكي خالد بن سارة ثقني إن كميت واوا تيوتون شي خالد بن سارة لانفاني كيني كان وني رواية الثقتين عنه أكوكو واني وماري جعفر ابن خالد بن سارة أعفا أقباني ثقني أعفا أقباني جعفر وما Khalid ibn Sara ó dẹ̀ gba hadith wá lọ́dọ̀ bàbá ẹ̀ ẹnì kejì tó tún gba hadith lọ́wọ́ rẹ̀ ó ní tani o al-imam Ata'u ibn Abi Rabah ìbéèrè tábà wá béèrè ni wípé so tí síkọ̀ tó jẹ́ àfà àgbà láàrin àwọn àfà tá a gbára lé láti gba hadith bí irú Ata'u ibn Abi Rabah bí irú Ja'far ibn Khalid ibn Sara tó bá gba hadith wa ṣé eléyìí túmọ̀ sí pé síkọ̀ lẹ́ni ẹ̀ àwọn afáwọ́ sọ pé àkó túmọ̀ sí pé síkọ̀ ni lakin ar-riwayatu tanfa'uhu pé àwọn àgbàlagbà afá àjókòó tì gbọ́n gbọ́ kéwú lẹ́nu ẹ̀ yóò wúlò fún. al-imam ibn abi hatim wọ́n ní sa'altu abi an riwayati thiqat an rajulin ghairi thiqatin ma mimma yukawwihi sa'altu abi an riwayati thiqat an rajulin ghairi thiqatin mimma yukawwihi mo béèrè lọ́wọ́ bàbá mi nípa kí ẹni tó jẹ́ síkọ̀ gba hadith wá lọ́dọ̀ ẹnìkan ghairi thiqatin tí kìí ṣe síkọ̀ mimma yukawwihi ṣé léyìí yóò júwe pé ẹni tá a lè gba hadith lọ́wọ́ ẹni bàbá rẹ̀ Abu Hatim ar-Razi Muhammad ibn Idris wọ́n ní in kana ma'rufan bid-da'fi lam tukawwihi tó bá ṣe pé ẹni tí síkọ̀ ń gba hadith lọ́wọ́ ẹ̀ àti mọ̀ tẹ́lẹ̀ pé da'if ni pé síkọ̀ gba hadith lọ́wọ́ ẹ̀ lam tukawwihi kò ní sọ di ẹni táwa náà lè gbára lè gba hadith lọ́wọ́ ẹ̀ o lam tukawwihi riwayatuhum anhu ó tún wá tún béèrè lọ́wọ́ wa in kana majhulan ṣùgbọ́n tó bá ṣe wípé ẹnìkan tí hàlù ẹ̀ ò clear ni bí irú Khalid ibn Sara nafa'ahu riwayatu thiqati anhu àti gbọ́ báyìí nafa'ahu riwayatu thiqati so riwaya Ata'u ibn Abi Rabah àti riwaya Ja'far ibn Khalid ibn Sara tanfa'u méjèèjì yóò ṣe tani ní àǹfààní yóò wúlò fún Khalid ibn Sara láti lè sọ pé aqallu ma yuhkamu alayhi oníkà sọ wípé sadukun ni hasanul hadith bákan náà ni al-imam Abu Zur'at ar-Razi àwọn náà Abu ibn Abi Hatim bí wọ́n léèrè an riwayati thiqati an rajulin mimma yuqawwi hadithahu sa'altu Aba Zur'a an riwayati thiqati an rajulin àwọn thiqat gba hadith wà lọ́dọ̀ ẹnìkan ẹni ìwájú mahalu àfáà nassọ irun tí haalu Khalid ibn Sara súnmọ́ni àfẹ́ẹ̀rí àyàfi taari látọ̀dọ̀ Ibn Hibban Abu Zur'a ar-Razi náà sọ pé bẹ́ẹ̀ ni ó máa ṣe ní àǹfààní al-Imam Ibn Adi tiẹ̀ ṣe léyìí tó pọ̀ wọ́n wà sákọ̀ àwọn ruwaat tó pọ̀ gan nítorí wípé àwọn sikọ́t àwọn ruwaat tí wọ́n jẹ́ majhulun ni o majahil majhulul hal majhulul hal àmọ́ hàlù ẹ̀
ṣùgbọ́n àwọn àfa ńláńláńlá gba hadith ẹ̀ wá ní tó súnmọ́ jù ní wípé tí ìbá ṣe wípé ẹni tó ṣe é gbára lé ni àwọn àfa ńláńlá àgbàlagbà wọn ò ní lọ mọ́ jókòó tì láti máa gba hadith lẹ́nu ẹ̀. al-imam ibn adi sahibul kamil lè do afa àwọn gba hadith tó pọ̀ wọ́n dẹ̀ wá sákò àwọn èèyàn tó pọ̀ wọ́n hasana hadith àwọn èèyàn tó pọ̀ látàbálà pé ká sọ wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ sekot tán jẹ́ àwọn àìmọ̀ wọ́n gba hadith látọ̀dọ̀ ènìyàn ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ dọ̀ífù là ń sọ tí hàlù ẹ̀ ti clear sí wa o pé dọ̀ífù ni o fala tanfa'uhu riwayatu sekoti anhu lakin majhulul hal tanfa'uhu riwayatu asekoti anhu aqallu ma yuhkamu alayhi ní ká sọ pé sadukun hasanul hadith irú ẹ̀ náà la sọ fún Khalid ibn Sara eléyìí jẹ́ nǹkan tí a rò pé ká mẹ́nubà lórí ọ̀rọ̀ Khalid ibn Sara wípé Ibn Hibban gba hadith ó dákọ̀ ẹ̀ nínú afikot bákan náà ni àwọn àfa àgbà méjì Ata ibn Abi Rabah àti ọmọ ẹ̀ Jafar ibn Khalid ibn Sara wọ́n gba hadith wà lẹ́nu ẹ̀ so tó kéré jù ní ká sọ pé Khalid ibn Sara hasanul hadith ni ìyẹn ló ṣe jẹ́ pé tá a bá padà lọ sínú Sunan Tirmidhi àwọn nusakh Sunan Tirmidhi mi wà tá a jẹ́ pé nígbà tí Imamu Tirmidhi gba hadithu al-Jafar yìí tán ìtàn sọ ni pé huwa hadithun hasanun so tá a bá sọ pé hadithun hasanun ni kò sí problem pẹ̀lú gọlọ́ pẹ̀lú riwaya ti Khalid ibn Sara tó wà ń bẹ̀ eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ nǹkan kejì láti fi lè sọ pé hadithu yìí fẹsẹ̀ múlẹ̀ òun ni pé ó ní shahid nínú hadithu Asma'u bintu Umais. Asma'u bintu Umais jẹ́ ìyàwó Ja'far nígbà tí Ja'far kú ó ṣejú ẹ̀ torí pé Asma'u bintu Umais ìgbà tí Ja'far kú Abubakar ní Siddiq fẹ́ ìgbà tí Abubakar ní Siddiq kú Ali ibn Abi Talib fẹ́ tó jẹ́ àbúrò Ja'far ibn Abi Talib so Asma'u bintu Umais ẹni tó mọ ìtàn yìí ni òun náà wá ní isnadu mi déédéé ọ̀rọ̀ yìí tó ṣe déédéé Asma'u bintu Umais radiyallahu anha òun náà gbà wá pé anabi sallallahu alayhi wa sallam sọ pé la taghfulu ala Ja'farin min an tasna'u lahum ta'ama ẹ má jẹ́ kí nǹkan kan dí yín lọ́wọ́ o láti wá jẹ́ kẹ́ ẹ má wà á pèsè oúnjẹ fún àwọn ìdílé Ja'faru fa innahum qad shugilu bi amri sahibihim nítorí wípé àlámọ̀rí bàbá wọn tó ṣàìsí àlámọ̀rí aráalé wọn tó ṣàìsí kò ní jẹ́ kí wọ́n lè rí iná dà o hadithi ó wà nínú Musnad Imam Ahmad hadithi ó wà nínú Sunan Ibn Majah tó jẹ́ riwaya Asma'u bintu Umais òun yàtọ̀ sí riwaya tí Khalid ibn Sara wà ń bẹ̀ so eléyìí ó máa jẹ́ shahid fún riwaya Khalid ibn Sara ni mo ṣe ń sọ pé àìmọ̀ oní àwọn ìṣesí àwọn oní àfa oní hadith kì í ṣe pé kéèyàn ó ra mú ìsinádù kan kó gbé ìdájọ́ lé kó máa sá lọ là èèyàn ó kọ́kọ́ ṣe jamu riwayat àti al-asanid kó o fi lè mọ̀ tó bá fẹ́ rí bákan níbi ìsinádù kan ṣé ìsinádù míì wà tí ó jẹ́ shahid fún tàbí tí ó jẹ́ tábìrù fún tí ó fi jẹ́ sahihun li ghayrihi tàbí kó jẹ́ kí ni hasanun li ghayrihi eléyìí tá à ń sọ nísìn aqallu daraja hadithu Ali Jafari oníkásọ wípé hadithun sahihun ni ìyẹn ló ṣe jẹ́ wípé àwọn tó ṣe tahqiqu tíra tẹ mú wá gan bayanul waham wal iham tíra yẹn gangan bayanul waham wal iham Ibn al-Qattan al-Fasi àwọn tó ṣe tahqiqu ẹ̀ gangan ní hamishu ẹ̀ nísàlẹ̀ pẹ̀lú ògọ́lọ́ máa ya fọ́tò ẹ̀ táàrí àwọn gangan hasana wọn khalafa Ibn al-Qattan al-Fasi nídìí ìdájọ́ tó mú wá eléyìí jẹ́ ojúpọ̀nà kẹta ojúpọ̀nà àkọ́kọ́ ni pé ká sọ wípé Khalid ibn Sara sadukun ni hasan al-hadith ni ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé hadithu ó ní shahid nínú hadithu tani o Asma'u bintu Umais ìkọ̀ọ̀kan nú àwọn ojúpọ̀nà kọ̀ọ̀kan yìí ó tó láti kọ̀ wá hadithu yẹn ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó ní tasihihatu al-muhaddithin àwọn tá a kọ́kọ́ pèpè sí ni àwọn tó ṣe tahqiqu bayanul waham wal iham Ibn al-Qattan gangan àwọn gangan sọ pé n tá a fà sọ ìwọ̀n ò gbà wọ́n sọ haha hadithu
ali Ja'far gbàtà nàbí sallallahu alaihi wasallam sọ pé isna'u li ali Ja'farin ta'aman fa innahu qad ja'ahum ma yashghaluhum. Ànábì sallallahu alaihi wasallam ní ẹ fi oúnjẹ gbé lọ fún àwọn ará ìdílé Ja'far torí pé àlámọ̀rí tí ò ní jẹ́ kí wọ́n ráàyè ìmọ̀ dáná ó ti dé wá bá wọn. So eléyìí jẹ́ ojúpọ̀nà kejì. Ojúpọ̀nà àkọ́kọ́ ni pé Khalid ibn Sara Saduq Hasan al-Hadith ni tó fẹsẹ̀ múlẹ̀ nìyẹn. Ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé hadisi ó ní shahid nínú hadisu Asma'u bintu Umais. Ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó ní tasihatu àwọn muhaddisin as-sabikin ẹni tí mo kọ́kọ́ rí tó kọ́kọ́ sahhaha hadisi ó ní al-Imam Ibn Sakan, lẹ́yìn al-Imam Hakim an-Nisaburi, lẹ́yìn al-Imam al-Baghawi, lẹ́yìn al-Imam Ibn al-Mulakkin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-Imam Ahmad Shakir, bákan náà al-Imam Tirmidhi rahimahullah, al-Imam Baquri tí wọ́n ṣe sharhu Sunan Tirmidhi, al-Imam al-Haqq al-Abadi, al-Hafiz al-Iraqi. Àwọn àfáà tó sahhaha hadisi wọ́n pọ̀ gan-an hatta láàrin àwọn mu'asirun tí wọ́n sahhaha hadisu Ali Ja'far. Ara wọn ni Sheikh Abdul Karim al-Qudayr nínú tírà àwọn ó ṣe ìjáde ní al-Muharrar sharhu al-Muharrar fil hadith ti Ibn Abdul Hadi ti Sheikh Abdul Karim al-Qudayr tabalo wọ́n sahhaha hadithu Ali Ja'far nínú ẹ̀. Àwọn gangan náà tún jẹ́ ká mọ̀ pé ara àwọn ẹni tó ti sahhaha hadithu yìí ní ṣáájú ní al-Imam Ibn al-Mulakkin àti takhriju tí wọ́n kọ́kọ́ ṣe náà, takhriju tí wọ́n kọ́kọ́ ṣe lórí المحرر في الحديث تجاتي شيخ سليم الهلالي تيوانبني التخريج المحبر الحثيث لأحاديث كتاب المحرر في الحديث. أنا داكو به نص وعفاء الإمام البغوي الإمام الحاكم سنن الترمذي تيوانتي كوكو ساجو نينا وانتصوبي حديث آل جعفر تي النبي صلى الله عليه وآله وسلم تصوي به اسمعوا لأهل جعفر طعاما فإنه قد جاءهم ما يشغلهم. àwọn afáàsọ pé hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn àìmà àwọn ni a ti mú ẹnu bà ọ̀rọ̀ wọn yẹn. Hadith ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí wọ́n mú wá láti lè fi ọ̀rọ̀ tí wọ́n múlẹ̀ ó ní hadith obìnrin kan. Obìnrin yẹn radiyallahu anha, ẹ jẹ́ ká mú ìtàn yẹn kó lè clear dáadáa. Hadith yìí wà nínú Sunan Abi Dawud. Nígbà tí wọ́n sọ wọ́n ló wà nínú Mishkatu Masabi Tibrizi. Mishkatul Masabi kìí ṣe ìpìlẹ̀ masdaru tírà hadith nípìlẹ̀. Mishkat kìí ṣe tírà hadith ní ó dàbí Riyadu Salihin. Riyadu Salihin Imam Nawawi. Tẹ́bá lọ nínú Riyadu Salihin Imam Nawawi, hadith Sahih Bukhari lẹ́ẹ̀marí ń bẹ, hadith Sahih Muslim lẹ́ẹ̀marí ń bẹ, hadith Sunan al-Arba'a lẹ́ẹ̀marí ń bẹ. Kẹ́nìkan wá gba hadith wa kó ní rawahu Imam Nawawi fi Riyadu Salihin. Àwọn àfọ́ ní hadith ó máa fi èèyàn ṣe ẹ̀yẹ ní pé lè kó mọ̀ tó ń sọ. A kì í sọ wípé Tibrizi mú hadith wa nínú Mishkat. Ibi tó ń ti mú lẹ́ẹ̀lọ́ mú wa. Ibo ni Tibrizi ti rí ọ̀rọ̀ yẹn? Òun rí nínú Sunan Abi Dawud. Ó wá kọ sínú tíà tiẹ̀. Bí ká sọ pé An-Nawawi rí hadith nínú Sunan Tirmidhi, ó wá kọ sínú tírà rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Riyadu Salihin. So tí fanfà bá ti wà lórí ọ̀rọ̀, masdaru hadith gangan là á padà sí. Kì í ṣe pé ẹ máa wá sọ pé rawahu Tirmidhi, rawahu at-Tibrizi fi Mishkat, wọn kì í sọ bẹ́ẹ̀. Torí pé kì í ṣe tírà ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn afọ́ni hadith. So hadith yẹn gangan, hadith Sunan Abi Dawud ni. So yẹn ló fi jẹ́ pé àwọn tó ṣe sharh Sunan Abi Dawud bíi al-Imam Shamsu Haqqi al-Azim al-Abadi nínú Awnul Ma'bud, wọ́n ní hadith tá ń sọ yìí, wọ́n ní kadha waqa'a fi nusakhil hadira, kadha waqa'a fi nusakhil hadira, bó ṣe wà nìyẹn nínú gbogbo nuskha tó wà lọ́dọ̀ wa o. Ibi tá ó ní wa fil Mishkat, ibi tá ti wá máa rí nínú bá ṣe rí nínú Mishkat Masabi ni pé da'i imra'atihi bil idafa. Inú Mishkat nìkan láti rí bil idafa. Mishkat kì í sì ṣe masdar hadith. So ibo ni problem yẹn ti wá wá?
tó simple ni látọ̀dọ̀ àwọn nusakh, látọ̀dọ̀ àwọn tó máa ń kọ tírà hadith bí wọ́n ti ṣe síkọ tí wọ́n kọ pẹ̀lú ìdọ́fà imra'atihi tán fífi pẹ̀lú ìdọ́fà àwọn èèyàn dẹ̀ ń gbé bọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá lọ wọnú Sunan Abi Dawud gàgàn tí Tibrizi ti kọ hadith ẹ̀ gàgàn sínú tí àti ẹ̀ biduni ìdọ́fà ni, kò ní ìdọ́fà nínú. ìyẹn ni Sheikh Mubakpuri táwọn náà ṣe Tuhfatul Ahwadhi wọ́n ní qad waqa'a fil mishkat lafz da'i imra'atihi, in tó wá nínú mishkat ni da'i imra'atihi bi idafati lafzi imra'a ila ad-damir. àfáàní wa huwa laysa bi sahih bal as-sahihu da'i imra'atin bi ghayri al-idafa. والدليل عليه أنه قد وقع في سنن أبي داود داعي امرأة بدون الإضافة. so bọ́rọ̀ ìṣeré nìyẹn, kò ní ìdọ́fà nínú tẹ́ ẹ bá lọ wo tírà ìpìlẹ̀, kò sí ìdọ́fà ń bẹ. kì í ṣe ìyàwó ẹni tó kú ló pe ànábì wàá jẹun, kì í ṣe ìyàwó ẹni tó kú ló pe ànábì wàá jẹun, obìnrin kan ló pe ànábì wàá jẹun ní àwọn ará àwọn obìnrin tó ń gbé Madina. kódà hadisi ó tún wá wà ní Musnad Ahmad náà, òun náà imra'atun ni ló ń sọ bí nákìrà ni, kì í ṣe pẹ̀lú ìdọ́fà pé ká sọ wípé ìyàwó ẹni tó kú ló pe ànábì wá jẹun nínú ilé wọn lá, obìnrin kan. kódà nínú rìwáyà Musnad Ahmad tá a bá lọ wo Tuhfatut Talibil Ahwadhi ní volume 14 page 9 wọ́n ní obìnrin yẹn o min Quraysh, rìwáyà mú wá pé min Quraysh ni obìnrin, min Quraysh ni obìnrin Qurashiyya lóbìnrin ló wá pé ànábì sallallahu alayhi wa sallam ká tẹ́ bá ti kú níbi tí ẹ ti lọ sìnkú ẹ yá ọ̀dọ̀ mi kẹ́ jẹun lọ́dọ̀ mi. obìnrin yẹn kì í ṣe ìyàwó òkú tá a bá sọ pé ìyàwó òkú wá pé ànábì pé tẹ́ bá ti sin ọkọ òun tán ò kẹtùn wá jókòó jẹun ní ilé òun, kì í ṣe bó ṣe rí nìyẹn. àfi tẹ́yìn bá ń fi ojú ọ̀lẹ ó wò ó lókù. mo ní nuskha khatiyya al-Hafiz ibn Hajar lórí Sunan Abi Dawud látòkè délẹ̀. mo ní nuskha khatiyya, nuskha tí al-Hafiz ibn Hajar rahimahullah tó fi ọwọ́ rẹ̀ kọ lórí Sunan Abi Dawud, mo lọ wò ó ń bẹ̀. in tó sọ níbẹ̀ ni imra'atin, da'i imra'atin ni, kì í ṣe da'i imra'atihi, kì í ṣe ẹni tíyàwó òkú pè là pé kó bá òun pe ànábì là, kì í ṣe bó ṣe rí o. ìyàwó òkú kọ́ ló rán àyàn pé ànábì o, obìnrin kan nínú àwọn ará Madina tó náà jẹ́ ará Maka òun ló pe ànábì sallallahu alayhi wa sallam tẹ́ bá ti kú níbi tẹ́ ẹ̀jẹ̀ ya ọ̀dọ́ wa sà láti lè jẹun. sọ̀rọ̀ yìí ó clear. hadith yẹn ò túmọ̀ sí pé tánàbí sallallahu alayhi wa sallam bá ti kúrò níbi tí wọ́n ti lọ sin òkú kánábí ó jọ kó tún ya ilé ìyá olókù, ìyá obìnrin tí òkú kú fún, kó tún wá jẹun níbẹ̀. hadith yẹn wà ní Sunan Abi Dawud, ó sì wà ní Musnad Imam Ahmad. ẹ má máa sọ pé wà ní Mishkatu mà, inú Sunan Abi Dawud àti Musnad Imam Ahmad ní ká ẹ máa ṣe azu ẹ̀ sí, torí pé méjèèjì ní ìpìlẹ̀. ẹ lè sọ pé hadith wà ní Bukhari láì tọ́ka sí Riyadus Salihin, kẹ́nìkan wá takú pé Riyadus Salihin láàmà tọ́ka sí akàn fílẹ̀ ni, ṣùgbọ́n àmọ́ pé n tó ń sọ yẹn kì í ṣe bí ó ṣe rí nìyẹn. eléyìí jẹ́ hadithu ẹlẹ́ẹ̀karùn-ún. hadithu ẹlẹ́ẹ̀kẹfà torí àsìkò ó ní hadithu tí wọ́n sọ wípé Abbas ibn Abi Talib, hadithu yẹn hadithu Aliyu ibn Zayd ibn Jud'an. Aliyu ibn Zayd ibn Jud'an maruf da'if ni lọ́dọ̀ àwọn àfà. gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ hadith dáadáa, Aliyu ibn Zayd ibn Jud'an, Zayd ibn Jud'an yìí mansubun ila jaddihi ni, Jud'an ń bẹ Abdullah ibn Jud'an ni, so wá bí ọmọ kó tó kú. so Zayd ibn Abdullah ibn Zayd ibn Abdullah ibn Jud'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ yẹn gùn but ká fà wá padà. n ta fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé hadith yẹn Abdullah ibn Zayd, Aliyu ibn Zayd ibn Jud'an ló gba hadith yẹn wá. òun gbà látọ̀dọ̀ Al-Hasan al-Basri
ọ̀nà méjì àbí mẹ́ta ni mo fẹ́ gbà sọ̀rọ̀ yìí. Àkọ́kọ́ ni pé Ali ibn Zayd ibn Jud'an dọ̀ífù ni, kò síbi tẹ́ ẹ fẹ́ gbé lọ, dọ̀ífù ni. Wa in rawa anhu Abu Salama, Hamad ibn Salama. Hadithu Hamad ibn Salama dáa ju hadithu àwọn èèyàn yòókù lọ ni. Hadithu Hamad ibn Salama tún sẹ́pẹ́rẹ́, òun sẹ́pẹ́rẹ́ díẹ̀ níbi àìdáa ni. Kìí ṣe wípé hadithu Hamad ibn Salama pé riwayatu ẹ̀ wá wà makbula an Ali ibn Zayd ibn Jud'an la. Hadithu tiẹ̀ tún burú, àwọn táwọn èèyàn yòókù burú, tiẹ̀ sẹ́pẹ́rẹ́ díẹ̀ ni. Ẹni riwaya Hamad ibn Salama látọ̀dọ̀ Ali ibn Zayd ibn Jud'an, tí kò bá ṣe bẹ́ẹ̀ ni Ali ibn Zayd ibn Jud'an da'ifu ni. Kódà bó ṣe pé Hamad ibn Salama ló gba hadith ẹ̀yẹn ẹ lọ wọnú kutubu rijal. Ẹ má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ kan tẹ́nìkan kàn mú láàrin tí a tó kójọ ń bì kan là ń sáré kà fáwọn èèyàn. Ẹ jẹ́ ká lọ ka nǹkan yẹn láti ìpìlẹ̀ dáadáa, yóò yé wa. Àní máa sọ tí kì í ṣe ọ̀rọ̀ bíi pé ọ̀rọ̀ ni. Aliyu ibn Zayd ibn Jud'an da'if ni, wa in rawa anhu Hamad ibn Salama. Eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé Aliyu ibn Zayd ibn Jud'an ó ń gba hadith yẹn látọ̀dọ̀ Hasan al-Basri. Hasan al-Basri jẹ́ mudallis ni, kasirul irsal, bíi Hushayb ibn Bashir. Eléyìí ló ṣe mí ní, ló jẹ́ kí n máa wò wípé àwọn afáà kan wo ọ̀rọ̀ yìí, àwọn tó ń sọ̀rọ̀ yìí, wọ́n kàn wo ọ̀rọ̀ yẹn bì kan wọ́n ń sọ ni. Tó bá ṣe pé ẹ̀yin gangan lẹ ṣe darsu isnad ni, ó yẹ kẹ́ ẹ rí isnadu Ali ibn Zayd ibn Jud'an an Hasan al-Basri. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé Hushayb ibn Bashir mudallis kasirul irsal ni, wàá mọ̀ pé Hasan al-Basri mudallis kasirul irsal. Ntẹ́ ẹ sọ nípa Hushayb tí Hasan al-Basri tiẹ̀ tún fẹ́ burú jù bẹ́ẹ̀ lọ nípa tadlis àti irsal. So riwaya Ali ibn Zayd ibn Jud'an riwaya rajulun da'if yarwi an thiqatin mudallisin yu'an'inuni. So ilé jẹ́ nǹkan àléébù méjì, da'ifu ni Ali ibn Zayd ibn Jud'an. Al-Hasan al-Basri tó gba hadithu lẹ́nu ẹ̀ thiqa ni, ṣùgbọ́n mudallis ni, wa qad ana Hasan al-Basri wà nínú riwaya yẹn látọ̀dọ̀ ẹni tó wà lókè Al-Hasan al-Basri. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta láti fi jú wa ní wípé Abbas ibn Abdul Muttalib tó jẹ́ ọ̀nkọ́ anabi sallallahu alaihi wasallam, ó sọ pé anabi kú, mata anabi sallallahu alaihi wasallam wa akalna. Kìí ṣe kó sọ pé àwọn lọ jòkú ńlé anabi, kìí ṣe tó ń sọ nìyẹn. Ẹ má jẹ́ ká jẹ́ ké sọ̀rọ̀ pé nítorí pé Umar ti kú àwa ní jẹun. Ẹ jẹ́ ká jẹun. Ẹ jẹ́ ká jẹun. Oúnjẹ yẹn kìí ṣe pé Umar sọ pé kí wọ́n dáná oúnjẹ yẹn tóun bá kú. Kìí ṣe bó ṣe wá nìyẹn. Umar ní ẹ dáná, ẹ jẹ́ kí Suhaib máa kírun fáwọn èèyàn títí tí wọ́n fi yan khalifa. Kẹ̀sì máa dáná, ẹ jẹ́ káwọn èèyàn máa jẹun torí pé àwọn èèyàn jọ tán ti gún Umar lọ́bẹ. Wọ́n ń sùúrù bo Umar ni. Oníkálukú àwọn èèyàn ò lọlé. Wọ́n dúró ti Umar gẹ́gẹ́ bí a ṣe dúró ti olórí wa tí nǹkan ṣe tó ń pọ̀ kan kú. Wọ́n wá dúró ti Umar. Umar sọ pé ẹ jẹun. Ara oúnjẹ tí Umar sọ pé kí wọ́n pèsè kí wọ́n jẹun. Wọn ò tí ì wá jẹun yẹn tí Umar fi kú. Radiyallahu. Kì í ṣe pé Umar sọ pé àti bá kú ẹ pèsè oúnjẹ fún mi. Ó ń sọ pé kán jẹun. Wọn ò wá tí ì jẹ kánú àwọn oúnjẹ yẹn tí Umar fi kú. Torí wípé wọ́n ń kó jọ ńlé Umar, wọ́n ń kó jẹun lọ́rọ̀. Umar ò sì tí ì kú. Ńgbà tó wá kú, oúnjẹ tó wà ńlẹ̀ Abbas á jẹ oúnjẹ. Ẹ má jẹ́ ká jẹ́ kó jẹ́ pé nítorí pé Umar kú, ìbànújẹ́ pé Umar kú láàfin ní wá jẹ oúnjẹ. Àlàyé tó wà nù hadith yẹn nìyẹn. Kìí ṣe wípé Abbas sọ pé ńgbà tí Ànábì kú àjòkú, ńgbà tí Umar kú, tí Abubakar kú àjòkú, ńgbà tí Umar wá kú ṣé ìgbà yẹn láì tó ń sọ ni wípé àwọn tó dáa ju Umar gan lọ, Ànábì sallallahu alaihi wasallam. Òkú Ànábì ò sọ pé ká má jẹun. Òkú àwọn Abubakar sọ pé ká má jẹun. Kì í ṣe pé wọ́n ń sọ wípé àjòkú lẹ́yìn Ànábì, àjòkú ní ẹ̀yìn ìgbà tí Abubakar ṣe ń tó ń sọ ní bó ti ẹ̀jẹ̀ pé sanadu hadith yẹn Hasan al-Basri wà ń bẹ, ó sì gba hadith wa pẹ̀lú anana. Ẹlẹ́ẹ̀kejì Ali ibn Zayd ibn Jud'an wà ń bẹ, da'if ni, wa in kanat ar-riwayatu min Hamad ibn Salama. Eléyìí jẹ́ díẹ̀ tí mo rò pé kí n mẹ́nu bà. Ọ̀rọ̀ Tawus ibn Kaysan mudal ni la yustadallu bi mithli dhalik. À ń sọ wípé àwọn sàbẹ̀ sọ báyìí wá lọ sọ, àwọn sàbẹ̀ sọ wípé kunna nara al-ijtima'a inda ahli al-mayyit wasani wasin'a wasani'at at-ta'am
ba'da dafnihi minan niyah. Àwọn sọ wípé àwọn sàábé láwọn bá a ṣe rí àlámọ̀rí ni ẹ wá ń sọ wípé Tawus sọ̀rọ̀ kan. Ṣáwa mú ọ̀rọ̀ Tawus ibn Kaysan á fi ọ̀rọ̀ àwọn sàhábà sílẹ̀ ní bó tiẹ̀ jẹ́ pé atharu Tawus ibn Kaysan yìí àwọn afá bẹnu àtẹ́lù pé nkìtọ́wù kan wà ń bẹ nínú isnad yẹn. Sufyanu Thawri kò bá Tawus ibn Kaysan. Sufyanu nkìtọ́wù wà nínú ẹ̀ kò sahih. Atharu Tawus ibn Kaysan yẹn kò sahih. Ẹ padà lọ wo isnad rẹ̀ kì í ṣe dárùsù isnad tàbí kẹ́ béèrè lọ́dọ̀ àwọn tí ó ṣe dárùsù isnad yẹn. Ìyẹn náà ò sahih. Atharu Tawus ibn Kaysan òun náà ò fẹsẹ̀ múlẹ̀ torí pé riwaya Sufyanu Thawri tí mo rí òun nìyẹn. Wallahu a'lam. وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.